Àwo ire ẹ ṣayé ire àwo òkùnkùn ẹ fìkà sílẹ̀ ẹ̀san dídé ò balógun lọ́rùn ṣàkàlà jáde égbodò wọlé ẹ̀san dídé ò balógun lọ́rùn ṣàkàlà jáde égbodò wọlé. Ẹ kú kalẹ̀ gbogbo ọmọ Yorùbá káàkiri gbogbo àgbáńlá ayé. Ẹ kú ojúmọ́, ẹ káàsán, ẹ kú ìyálẹ̀ta, ẹ kú ìrọ̀lẹ́, ẹ kú àṣálẹ́, ẹ káalẹ́. Ẹlòmíràn máa rí pé kíkí ìyá sì wá pọ̀ kó a sì ní pọ̀. Ìgbà tójúmọ́ mọ́ lọ́dọ̀ tí ìgbà yẹn ni alẹ́ ńlẹ́ níbòmíì. Ibòmíì ìtálẹ́ tí ń lẹ́ ní orílẹ̀-èdè ibòmíì ilẹ̀ ṣẹ̀ mọ́ ni. Àwọn ẹlòmíì wà lọ́sàn-án, àwọn ẹlòmíì wà nírọ̀lẹ́ bọ́lọ́wọ́n bá ti ṣètò lọ́kàn ọ̀jọ̀kan tí ọ̀jọ̀ra wọn nù. Orúkọ mi ní Lukman ọmọ Ayédáre bàbá ọgbọ́n ọmọ ọ̀dọ̀ àgbà. Baálé eléyìí mo kí yín, ìyálé eléyìí mo kí yín o. Ìyálọ́jà babalájé mo kí yín, ẹ̀yin dẹ́rẹ́bà àwàyè lẹ́wà, ẹ̀yin àgbà abókú tẹ́tẹ́rẹ́rẹ́ àròyè lẹ́rù. Ẹ̀ ní ràró kú, ẹ̀ ní ràró sọ́ọ̀tì, ẹ̀ sì ní ràró dànù. Àbárọ̀ ní gbé wọn ọ̀gbìn yín lọ o. Gbogbo ẹ̀yin abiyamọ ayé wọn ò ní fọmọ yín ṣètùtù ajé o. Ìgbà tí ìṣù ọmọ bá jiná tẹ́ fẹ́ máa mú jẹ sẹ́nu kálókáló ikú ò ní sa ọmọ jẹmọ yín lọ́wọ́. Gbogbo ẹ̀yin ìyàwó ilé tẹ́ lọ́kọ ikú ò ní pọkọ yín. Ọkọ yín ò ní jábọ́ lérí yín. Gbogbo ẹ̀yin baálé ilé tẹ́ níyàwó ikú ò ní pàyàwó yín. Gbogbo ẹ̀yin ìyá wa tẹ́ diwọ́ dìtẹ̀ sínú tẹ́ finú soyún wẹ́rẹ́ báyìí láàgbọ́ o. Gbogbo ẹni tó jẹ́ pé kọ̀dọ́kọ bẹ́ẹ̀ ni ọ̀yàlè ǹjẹ́ ó ti wọlé ọkọ rẹ̀ kì í tí ì finú soyún ọlọ́run wọlé àbá àti wì yìí ọ̀lẹ́ ayọ̀ yóò sọnù yín. Tó bá jẹ́ pé ẹ̀ṣẹ̀ tí ìyá yín ṣẹ̀ ní fàdádúró fún yín Elédùmarè yóò foríjì wọ́n yóò gbàdúrà yín. Tó bá jẹ́ pé bàbá tó bí yín òun lọ́sẹ̀ ìdádúró fi dé Elédùmarè yóò foríjì wọ́n yóò ṣàánú yín. Tó bá jẹ́ pé ẹ̀yin náà lẹ́sẹ̀ṣẹ̀ kan tẹ́ fojú ré náà rẹ̀ tẹ́ wò pé èkú ṣẹ̀ṣẹ̀ kan tó le tẹ́ ẹ̀ ṣe mọ̀ àtẹ̀yí tẹ́ ẹ mọ̀ ọlọ́run yóò yọ́nú sí yín ọ̀lẹ́ ayọ̀ sọnù yín. Ẹgbẹ́ ayé ò ní bà wá o, ayé ò ní fẹ́ gbà fún wa lóúnjẹ o. Kí ni mo fẹ́ sọ̀rọ̀ lé lórí? Òun ni àmì ara. Ibi tí mo ti sọ àmì ara, ọ̀rọ̀ lórí àmì ara ó ti pọ̀ o. Ọ̀pọ̀lọpọ̀ fídíò mi ẹ lọ wò ó. Ayé a máa fi nǹkan pamọ́ sí ni lára tó yẹ pé gbogbo ibi tí a bá dé láyé kò ní pàdé aláàánú. Ẹlòmíì gbogbo bí ó bá dé ayé ó máa kanra mọ́ ni. Ẹlòmíì tó bá tásìkò tó yẹ kó gbẹ̀tọ́ rẹ̀ èyí tí wọ́n fi gbé fún wọn gbé fẹ́ lómìn. Àmì burúkú ni ayé a máa fi síyàn lára. Yóò máa yẹ ẹlòmíì lẹ́nu yí pé ìlú èbó lòun ń gbé. So ṣeéṣe káì òun tún béèrè pé so ṣeéṣe ṣé bẹ́ẹ̀ èbó ló ṣe fóònù ẹ̀ ń pè kan ní wíìfì bí wáìfì ilẹ̀ ẹ̀ sì ń pè ní ẹ̀ sì ń pè kan ní bluetooth ẹ̀ sì ń pè kan ní sẹ́ńdà kábíyèsí ọlọ́run bẹ́ẹ̀ èbó ti ṣe sẹ́ńdà ẹ̀ náà làwọn èèyàn dúdú náà ṣe sẹ́ńdà abú tiwọn bẹ́ẹ̀ ni mo wí fún ọ. Ẹbí èbó ọlọ́run fún wọn lọ́gbọ́n tá a pèrà wa ní fídíò tẹ́lá àlú èbó ọmọ àwárá ará Bẹ̀nẹ̀ tẹ́lá àlú èbó ọmọ àwárá Nàìjíríà kétépé tá a sì jọ máa gbọ́n tá a jọ ń sọ. Nbẹ́ ń bi tèèyàn dúdú ebi wọ́n mọ̀ sí gidi ebi wọ́n ń pèsè gidi. Ọlọ́run gbogbo àwọn tí ń forúkọ èèyàn má jẹ́ wọn ó pè wá pa o. Àní sọ pé ọ̀sẹ̀ èèyàn láyé èèyàn bẹ́ o èèyàn bú lónìí bá pàdé ni ọ máa sọ. Tọ́ àmì ara ọ̀nà tí ayé gbà fàmì síyàn lára èyí tí wọ́n ń gbójú oorun fi síyàn lára òun lọ́pọ̀ jù òun la fẹ́ sọ̀rọ̀ lé lórí àtọ̀nà àbáyọ rẹ̀ ọjọ́lẹ̀ wá nǹkan jòkólé kọ gbẹ́nu rẹ lọ́wọ́
ṣe rí ohun tí mo fẹ́ rọra sọ̀rọ̀ lé lórí prayer point tẹ́lòmíì ti gbà sọ́wọ́ ojú ìwé bíi ló ti kún tó ti ṣàdúà tó omi ti wú ẹsẹ̀ mi ẹ̀ ti fẹ́ bọ́ gbogbo ẹni yòówù tó wà nínú ìdè báyìí Olódùmarè yóò tù yín ká mbẹ̀ agbára Ọlọ́run ogun kógun yóò fi yín lẹ̀ ní ẹ̀ní bógun kú ọ̀rọ̀ ẹ̀rí kọ́ lọ́rọ̀ yìí o ẹ wo àwòrán yìí bí ṣe rí náà nìyẹn o ayé a máa sinmi gbẹ́rẹ́ lójú oorun bẹ́ẹ̀ ni wọ́n máa sinmi gbẹ́rẹ́ ẹni tí wọ́n bá fojú oorun fún lóúnjẹ wọ́n lè fún ní gbẹ́rẹ́ lójú oorun kábíyèsí èèyàn burú tí ọ̀dà fún àkàn fìdílé ọgbà ọkọ̀ ọgbọ́n náà báyọ̀ sórí ohun tí ń yọ ọ́ lẹ́nu jàre. ilé máa rọrùn òde máa rọrùn àwa ti lé kúlọ̀ nílẹ̀ yìí òdìgbé ìkúlọ̀ ẹ̀bí rọrùn àdìmọ̀ àwa ti lárùn lọ nílẹ̀ yìí òdìgbé àrùn lọ ẹ̀bí rọrùn. ọ̀pọ̀ nù ẹni tí wọ́n fi àmì burúkú báyìí sí lára kò sẹ́ni tí wọn ò lè gbé sáré bẹ́ẹ̀ ni mo sọ fún ọ torí ẹlẹ́mi máa sọ pé má torí pẹ̀lú nǹkan báyìí ò sí ọ o bulletproof lélẹ́yìí gbìyànjú kó o ṣe é sínú ilé kèé dijọ́ tí nǹkan bá ṣẹlẹ̀ là á tó máa sáré ká pò torí ara rẹ ṣe torí àwọn ọmọ rẹ ṣe ọmọ mi nǹkan bẹ́ẹ̀ ọmọ àṣẹlẹ̀ sí kọ́ lẹ́nu tí ó fi sọ bẹ́ẹ̀ mi lẹ́nu kò ní làákàyè tí ó fi gbà sọ nígbà tí ò yé ẹ lè máa lò ó fáwọn ọmọ yín gan bẹ́ẹ̀ bá ń lò ó fún wọn kò ní dára wọn gbà mo ṣe sọ fún ọ ṣé ohun tó ti wá fílẹ̀ yìí náà ní ìtàbá bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ mi náà ṣe kọ́ ni ń ta kọ́ lọ́dọ̀ àwọn àgbàlagbà lẹ́ni ká yọ̀ǹda fún yín iṣu kan bẹ nínú gbọ́ wọ́n ń pè ní èsúrú yìí méjì ni o pupa ń bẹ funfun ń bẹ ṣẹ́rí èsúrú tí wọ́n ń pè ní pupa yìí yẹ́lò ní inú rẹ̀ ó rí àwọ̀ èsúrú yẹ́lò ni òun ni wọ́n pè ní pupa funfun òun ó funfun pìn ó ti kó jọ ọwọ́ àwa èpo ọ̀bọ̀ tó fẹ̀ tó àtẹ́lẹwọ́ àti igi ńlá tó pọ̀ díẹ̀ ó ti tán ọyá gun papọ̀ ọ̀sẹ̀ tó bá wù ọ́ ni kó o fi pò ó kí ni mo fi fún ọ̀sẹ̀ tó bá wù ọ́ ni kó o fi pò ó kó o máa fi wẹ̀ ọ̀nà àkọ́kọ́ nìyí o ń kọ yín lọ́nà ẹlẹ́ẹ̀kejì o. Àtijáwé ìwọ̀rọ̀ á tù wá lára, àtijáwé ẹlẹ́rọ̀ á tù wá lára. Tí ẹ bá mú iṣu kan bẹ lóko ṣe rí iṣu náà kò ṣeé jẹ àwọn àgbàlagbà máa pè é ní iṣu ẹ̀gọ́ jẹgbọ́ ẹ̀gbọ́ ìwọ tó ọba mọ̀ sí tí wọ́n ń pè ní iṣu ẹ̀gọ́ yìí ní ẹ̀gún lára báyìí yìí ní ẹ̀gún lára jẹgbọ́ báyìí tó bá mu oògùn iṣu ẹ̀gọ́ yìí ọwọ́ agun papọ̀ mọ́ èsúrú pupa èsúrú funfun pẹ̀lú èpo ọ̀bọ̀ bẹ́ẹ̀ náà fọ̀sẹ̀kọ ìwẹ̀ náà lòun náà o ọdún mélòó ọdún méjì. ẹ̀yin ọwọ́ òkùnkùn ẹ máa jáde sí i ṣàmàlà jáde sí
Àwa ti lárúbọ nílẹ̀ yìí ò ti gbé. Ó ní pé àtúnlá ọ̀rẹ́ tí ó rẹ̀. Àjùmọ̀. Ọjọ́ ẹ̀kúrá olúgbòhùn àwọ̀. Ajagunlá níwájú aláṣẹ lọ́rùn. Títẹ̀ ìdílé lọ́jọ́ Èdùmàrè. Ọ̀yẹ́yẹ́ ló bí àwo ire. Ọ̀yẹ́yẹ́ ló bí àwo ire. Àwo tó dalẹ̀ abẹ́lẹ̀ lọ. Òtítọ́ ni ó kẹ́yìn ayé. Àpọ̀lọ́sẹ̀ bá ọlọ́run Èdùmàrè. Àwo tó dalẹ̀ abẹ́lẹ̀ lọ. Òtítọ́ ni ó kẹ́yìn ayé. Àwa ti lé kúlọ̀ nílẹ̀ yìí ò ti gbé. Ó ti gbé ìkùnà ẹ̀dínwó rẹ̀. Àjùmọ̀. Àwa ti láwùrọ̀ nílẹ̀ yìí ò ti gbé. Ó ti gbé àmúlò ẹ̀dínwó rẹ̀. Fún àǹfààní ẹni tí ọfẹ́ ṣe ìpara rẹ̀ sílé, ìwé kan bẹ à ń pè ní dágunró, ìwé dágunró. Ṣé rí dágunró yìí oríṣi méjì ni. Àwọn àgbàlagbà máa pe ẹ̀fọ́ tẹ̀tẹ̀ kan bẹ tó jẹ́ pé ẹlẹ́gùn ni wọ́n á pè ní dágunró. Ewé dágunró gangan wà lọ́tọ̀. Ewé dágunró yìí gangan làwa ń sọ. Ṣé rí ewé dágunró yìí ẹ̀gún papọ̀ mọ́ èèpo ọ̀bọ̀, èsúrú funfun, èsúrú pupa. Tẹ́ bá ti gun tán ẹ dà á sínú ike ńlá kan kẹ́ wá tú olive oil sí. Bóyá góyà ni o, olive oil ni o, ní orílẹ̀-èdè Benin wọn a máa pè ní idolive, ẹ tú sí. Ǹjẹ́ gbọ́? Ẹ tú sí. Ẹni tí ó bá lágbára eléyìí ó lè lo àdí àgbọn tàbí kó lo àdí ẹ̀yàn, ẹ tú sí. Ẹ fi ilẹ̀ di bí ọjọ́ kẹta. Ẹ máa bù fún gbogbo àwọn ọmọ yín kó wà lọ́dọ̀ wọn ẹni wọ́n máa fi para. Ó kéré tán mẹ́ta lọ́sẹ̀ wọ́n máa fi para. Ọwọ́ kọ́wọ́ kò ní lè ṣíwọ́ gbẹ́rẹ́ bú kàn wọ́n lójú oorun, èèwọ̀ ni. Wọ́n dẹni èèwọ̀. Aburú ò ní kàn wọ́n, aburú ò ní kàn mí náà. Wọ́n ní apá wọn ní wọ́n kẹ̀kẹ́ kági oko. Lágbára Ọlọ́run ọwọ́ ọ̀tá ò ní ká gbogbo wa o. Lágbára Ọlọ́run bọ́ ọba torí ara rẹ̀ ṣe, torí àwọn ọmọ rẹ̀ ṣe. Tọ́ ọba torí àwọn ọmọ rẹ̀ ṣe, torí ọmọ ọlọ́mọ ẹ̀yà ṣe sílé. Àgbà kọ́bọ̀ lọ́wọ́ wa. Ọ̀fẹ́ ni ẹ lọ ṣe. Ẹ̀yẹn sá máa ṣàdúrà fún àmọ́ bọ́ba lóògùn mi ní nǹkan gbà á o. Ngbà ọ sọ pé ngbà ẹ̀ làwọn wọ́n gbà á o. Tọ́ wọ́n ní ọtọ́lẹ́nu ó kù ní kù. A máa tẹ̀síwájú lórí ọ̀rọ̀ yìí ní ọjọ́ mi, ọjọ́ rẹ̀. Èmi ọmọ yín náà ló pọ́n ọ̀nà máa ẹ̀dá rẹ̀. Bàbá ọgbọ́n, ọmọ ọ̀dọ̀ àgbà. Nọ́mbà wọn lẹ́lẹ̀ tó darapọ̀ mọ́ wa lórí WhatsApp group. Yóò fún wa ní méjì ti Nàìjíríà, méjì ti Kútọ́nù àti méjì ti ìlú Abidjan. Ọyẹ tẹ́tí ẹ̀ máa bọ́ +2348032983298 +2348032983298 ẹgbàá kejì +2348089038658 +2348089038658 Òkun torílẹ̀-èdè Benin +22954651928 +22954651928 ẹgbàá kejì sí +22954651929 +22954651929 Òkun torílẹ̀-èdè Abidjan. Torílẹ̀-èdè Abidjan ẹyẹ mú gègé yín ẹ̀kọ́ +2250584811131 +2250584811131 wọ́n yẹ gbà kejì sí +225 0506134943
+225 05 06 13 49 43. tó àkèbá àmọ́ ẹ lè fẹ́ béèrè nípa ọ̀rọ̀ ara yín àbí ẹ fẹ́ béèrè lórí ọ̀rọ̀ iṣẹ́ yín àbí ìtọ́jú ara lánàá ìwé àtìgbò ẹ kàn sí wa bí yòówù tẹ́ ẹ bá wà ẹ̀yin lẹ́sàn ó ti díẹ̀ tí ẹ̀dùn fi bá yín gbé o àdára fún wa o. WhatsApp group oríṣi méjì ló wà, private wa public wa. Private 5,000 lẹ́ẹ̀ fi wọbẹ̀ ṣùgbọ́n public ọ̀fẹ́ ni. àǹfààní tó wà ní méjèèjì ọ̀tọ̀ọ̀tọ̀. ẹni tó bá wà ní public ò lè béèrè kankan ṣùgbọ́n ní wà ní private bóyá àwọn ètò kan tá a ti ṣe ní ṣíṣe rẹ̀ fún òye ń tọ̀ àṣàlàyé fún àbí àlá rẹ̀ ló fẹ́ béèrè tí ò yé lórí ọ̀rọ̀ àlá rẹ̀ ọ̀fẹ́ ni láì gba kọ́bọ̀. ìyẹn náà dúró ní ẹ̀gbẹ́ kan. adára fún wa o kò ní dà lẹ́mọ́ wa lọ́wọ́ gbogbo ètò yìí tó bá dọ́wọ́ yín ẹ má dé mọ́lé ẹ̀yin náà máa pín fún àǹfààní àwọn èèyàn. adára fún wa o adára fún wa o adára fún wa. ẹ jọ̀ọ́ gbogbo àwọn ètò tẹ́ ń gbọ́ níbi fídíò mi bóyá bí tí ẹ ti rójú mi ètò tó ti pẹ́ ni o bí àtọ́dún 6 sẹ́yìn ni o ẹ̀rí pa àdírẹ́sì tẹ́ máa gbọ́ bẹ̀ ní Bàrígà Akíọlá Gbólówó ṣeré ṣùgbọ́n lọ́wọ́ yìí láti bí ọdún 4 sí 7 ọdún sẹ́yìn Ìkòròdú ni a wà ó sì wà ní orílẹ̀-èdè Benin. ó dára fún wa tí wọn ò ní ṣòro ṣe o àwọn price tẹ́ ń gbọ́ bẹ̀ ti gbà yẹn nìyẹn o. ìwé tá a kà fún wa nínú àwọn ètò yẹn ìwé yẹn ti pẹ́ kò síwé yẹn lẹ́mọ́ a sì ń ṣèwé mi lọ́wọ́ ni. ìwé tí ń bọ̀ lọ́nà nísìnyí part 1 tá a ti kọ́kọ́ ṣe part 2 tá a ṣe pẹ̀lú part 3 mẹ́tẹ̀ẹ̀ta lẹ́bàá papọ̀ nínú ìwé náà á dára fún wa o. ire o ire kàbìtì. Àdúrà olúgbọ̀hún àwọn ajagunà níwájú alájà ẹlẹ́rùn ìpínlẹ̀ ìpínlẹ̀ lọ́dọ̀ Èdùmàrè. Aboyún ilé ò àbí wẹ́rẹ́, àgbọ̀n tí kò ìbí àfọwọ́jọ sùn, àbí mọ́lẹ́mọ́ ní tèkúté ilé, ire gbogbo lórí wa ò Èdùmàrè. Lọ́dì láyé, lọ́dì láyé, lọ́dì títí ayé, irun mi lọ kúrò nílé wa. Lọ́dì láyé, lọ́dì láyé, lọ́dì títí ayé, irun mi lọ kúrò nílùú wa. Ẹ̀yin bọ́lá rò ẹ̀ lọ́rùn, àwa ti tẹ́kùdé o, a ó kú mọ́. Ẹ̀yin bọ́lá rò ẹ̀ lọ́rùn, ire gbogbo lórí wa ò Èdùmàrè. Àwa ti lé kúrò níbẹ̀ ní onígbé, ó ti gbére ikú lọ rẹ̀ bírò rẹ̀. Àjùwọ̀n, 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 àwa ti lárùn lọ nílẹ̀